àwa ń dúpẹ́ bọ̀ o àwa ń dúpẹ́ bọ̀ o ọmọ ń dàgbà bàbá ń wọ yàrá o àwa ń dúpẹ́ bọ̀ o àwa ń dúpẹ́ bọ̀ o ọmọ ń dàgbà bàbá ń wọ yàrá o àwa ń dúpẹ́ bọ̀. ẹ dákun ẹ gbọ́ kí ló fàdí ijó kí ló fàdí ọ̀rọ̀ kí ló fà á tí pavilion fi ń mú dodo báyìí? kò sí nǹkan méjì torí làásìgbò fàákàjà táwọn kan ló wà láàrin kábíyèsí ọ̀ọ́nìrìṣà ọba ògúnwùsì adéyẹyè àtàláàfin Ọ̀yọ́ tuntun ọ̀ṣàrà ọba abímbọ́lá òwòadé léyìí tó ti gba àgbòrò kan tó rí pé báyìí báyìí ni wọ́n ti pe pàdé àlàáfíà lórí ìkíni o lórí ọ̀rọ̀ yorùbá. tẹ́ ẹ bá gbàgbé ẹ̀yin ọmọ yorùbá mo mọ̀ pé ẹ ti ẹ gbọ́dọ̀ gbàgbé ìpínlẹ̀ wa ń bọ̀ lójú ọ̀nà kò ní sì ní pẹ́ dé mọ́. kí wàá ló fà bí ìpàdé àwọn lọ́balọ́ba yìí ẹ káàbọ̀ ẹ wá gbọ́ gbogbo ẹ̀. inú ètò yìí lẹ ti gbọ́ pé tó gbogbo ẹ̀yin ẹ̀yin rúsídá kí wọn ó lè mọ̀ mí kémi náà lè túbọ̀ pọ́pùlà tẹ́ ẹ̀ ń da gbogbo ẹ̀rú ẹ̀ wá gbọ́ bó ṣe ṣẹlẹ̀ gangan. ìjẹ́jà wà láàrin aláàfin Ọ̀yọ́ àti ọ̀nìrìṣà ṣé kìyàwó àbí òsì gbogbo ẹ̀ lẹ́gbọ̀n ló ẹ̀ sì rí fídíò ẹ̀ wò mo kó bí fídíò yẹn wá bí bàbá ìṣúwá ni ẹ máa fi hàn yín lọ́kọ̀ọ̀kan ìjèjì kódà ẹ jẹ́ ń já yín tán níbi tí máa fi fídíò hàn yín tí ó dé. ṣé ẹ mọ̀ pé kábíyèsí ọ̀nìrìṣà ti jọba kó tó di pé aláàfin Ọ̀yọ́ àkọ́kọ́ kó tó di pé bàbá gbẹ́sẹ̀ ìyẹn ọba adéyẹmí ikú bàbá yèyé aláṣẹ òkèjì òrìṣà. kí ló ṣẹlẹ̀ láàrin àwọn kábíyèsí yìí ọmọ sí bàbá? irú èèyàn wo gan-an lọ ọ̀nìrìṣà jẹ́? irú èèyàn wo gan-an ni kábíyèsí abímbọ́lá òwòadé? léyìí tí ó mú kí gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ bá ń wo fídíò yìí bẹ́ẹ̀ ṣe wọlé ẹ ṣe ẹ máa bá mi pín ètò yẹn jọ. ètò àlàáfíà lélẹ́yìí á sì fìdí ẹ̀ múlẹ̀ ìdí tí wọ́n fi ṣèpàdé pọ̀. kí ló sì fà á? gbogbo ohun tẹ́yìn ń kà tẹ́ ẹ̀ rogbò míì ọ̀tọ̀ ni ohun tèmi tí ẹ rò pé ìran yorùbá máa mú jáde láàrin àwọn èèyàn yìí pàápàá jùlọ àwa sọ̀rọ̀sọ̀rọ̀. àkíyèsí méjì ni mo rò pé ó yẹ káwọn èèyàn wa mú wá ṣùgbọ́n kò sẹ́ni tó rí kankan mú wá nínú méjèèjì. ẹ gbọ́ kàkà bẹ́ẹ̀ ariwo ìwọ́n jà o òun ò dìde kíra wọn o òun ò recognize ẹ o òun ò ṣe gbá o ni gbogbo wa ń pa. àmọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá wa kan bàbá wa yìí sọ̀rọ̀ kan bí wákàtí díẹ̀ sẹ́yìn lónìí sásìkò yìí ó ní àwọn onílẹ̀ ti dìde sórí ọ̀rọ̀ orílẹ̀-èdè yorùbá. kàkà kẹ́ ẹ sọ̀rọ̀ lórí bá a ṣe bọ́ lóko ẹrú ọ̀rọ̀ ọjà lókun tá ẹ̀ ń sọ. ẹ wò kí ló wá fa sábàbí ọ̀rọ̀ yìí? fídíò tí máa kọ́kọ́ gbé wọ̀nyí rèé fídíò tó ti ń jà káàkiri àgbáyé tí gbogbo èèyàn ti sọ pé kábíyèsí ọ̀nìrìṣà ó dìde ọba adéyẹyè ògúnwùsì ọ̀jájá ó dìde ó lọ kí aláàfin Ọ̀yọ́ aláàfin ò dìde kí àwọn ọba yòókù wọn dìde kí òun lẹ́ẹ̀kọ́kọ́ wò. bẹ́ẹ̀ bá ti wo fídíò yìí tán ẹ má gbàgbé ẹ tara ṣàṣà ẹ ṣe kẹ́ṣẹ́ ẹ bọ́ sórí fídíò míì. àmọ́ kẹ́ ẹ tó lọ fídíò yìí padà wá wọ́n wàá sọ nǹkan kan fún yín lórí fídíò tẹ́yìn ń wò tẹ́yìn tó pé kábíyèsí ò kí kíní kan ò kí òun rèé ẹ kọ́kọ́ wo fídíò yìí. mo kó wá bìbá ní o bí bàbá ìṣọ́á yóò tó márùn tẹ́wò òun rèé ẹ má sùn síwájú ọyá bá ń fohùn sí nínú ilé. tó ọyá ẹ wò ó àkókò tí Ọọ̀ni of Ifẹ̀ àti Aláàfin Ọ̀yọ́ ọba Òwòadé tí wọ́n pàdé níbi àpèjẹ tí ìyàwó ààrẹ orílẹ̀-èdè yìí ṣe Olúrẹ̀mí Tinubu nílùú Ìbàdàn léyìí tó ti ń jà ràyìnràyìn níbi pé Ọọ̀ni Aláàfin ò dìde láti kí Ọọ̀ni of Ifẹ̀. ẹ gbọ́ ṣé ìjà àgbà lélẹ́yìí àbí kíni gan-an pa á tó ṣẹlẹ̀? ẹ wo bó ṣe ṣẹlẹ̀ rí.
ṣe máa jẹ́ nìyẹn. Ẹ wo ìgbésẹ̀ tí kábíyèsí àkọ́kọ́ Aláàfin Ọ̀yọ́ ó ti wà lórí ìjókòó ọba Bímbọ́lá Ọ̀wọ́adé kí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà ó tó wọlé. Ibi tí mo fẹ́ ká kọ́kọ́ kíyèsí ni wípé ǹjẹ́ a ti rí àkókò kan àbígbà kan tí Ọ̀ọ̀nìrìṣà ti jókòó tí Aláàfin ń bọ̀ tó sì lọ kí lórí àga tí ò wá dìde kí. Ẹ má gbàgbé pé mo ní kókó méjì ń bẹ tí mo rò pé ẹ̀yin ọmọ Yorùbá ó yẹ kẹ́ ẹ pe àwọn bàbá yìí sí tó sì ṣeé ṣe kí wọ́n má mọ̀. Mò ń bọ̀ wá sọ ká tó kù lórí ètò. Àmọ́ ẹ jẹ́ ìyẹn ilé yìí fún yín. Kò sẹ́ni tá a rí bá wí bíi lábàáyíwá tá a lójú ogun yá tó ní kọ́mọ òun ó nìṣó lọ́hùn-ún tó sì mú ìyàwó ẹ̀ lọ. Gbogbo bá parú wọn ọkọ àpòrùn. Àwọn olóṣèlú tó pè wọ́n sípàdé kí nìdí tí wọ́n fi separate àga wọn. Iná ẹ̀ ló yẹ kí n fi sínú pọ́ǹtì méjì tí mo pè ní méjì tí ìbá fi jẹ́ kẹta. Ṣùgbọ́n mo mọ̀ pé àmọ́lélẹ́yìn kò bá wa ara. Wákàtí mélòó ni wọ́n fi jókòó, gbogbo wọn ò lè jókòó kọjá wákàtí kan. Èyí tó wá wà pẹ̀lú ìran Yorùbá gangan lèmi sọ̀rọ̀ nípa ẹ̀. Kókó méjì mò ń padà bọ̀. Ẹ wá wo ìgbà tí kábíyèsí yìí ìyẹn tí mo fi béèrè ṣáájú wípé irú èèyàn wo ni Ọ̀ọ̀nìrìṣà, ìyẹn ọba kábíyèsí ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá II jìgbìnì bí àtẹ ìpín. Ẹ mọ̀ wípé àwọn ìwà kan ń bẹ lára bàbá yìí tí èèyàn gbọ́dọ̀ kíyèsí. Àmọ́ kí n tó sọrú ìwà náà, ẹ kọ́kọ́ wo fídíò tọ́pa òun àti Olúwo papọ̀. Ẹ bá ti wò tán ń padà bọ̀. Òun rèé, ẹ bá ń fohùn sí nínú ilé. Olúwo kọ́ máa lé mi dànù, wọ́n lé mi dànù bí ọmọdé ni. Àtìgbà yẹn ni mo ti ń mọ̀ wọn ara mi pé ẹ̀yin lẹ́ni kí tún lọ tí bá tún lọ kí Olúwo léèrè tó bá tún ṣe bó ṣe wù ú. Ṣùgbọ́n àgbà máa ń gbà náà ni. Ọmọdé ni mo fi wà lórí ìtẹ́ àgbàlagbà. Olúwo mo kí yí o. Torí Olúwo kọ́ máa lé mi dànù, wọ́n lé mi dànù bí. Ẹ ti rí ẹ sì ti gbọ́ bó ṣe lọ gangan. Kókó kan tó sì ṣe pàtàkì tí mo fẹ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ó kíyèsí òun ni wípé kábíyèsí tí a ń pè ní ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá yìí ó jẹ́ kábíyèsí kan tó jẹ́ oníwà ìrẹ̀lẹ̀. Ìwé tó kà exposure ẹ̀ ó fi hàn yìí pé ìgbà ò tọ́ lọ bí èrèrè, ọjọ́ kan kì í tó lọ bí ọ̀pá àbọn. Bó ti wù kó wọn pẹ́ tó lórí àpèrè bàbá òun, ikú ní ọgbẹ̀yìn. Ohun òun bá sì ṣe é lẹ̀ náà ló wọ́n padà bá. Àti wípé the way up is the way down. Ó kó gbogbo èèyàn. Kí ló lè fa Ọọ̀ni kó kí Olúwo? Ṣé bólúwo ló yẹ kó wá kí Ọọ̀ni gẹ́gẹ́ bí ìtàn tó wà nílẹ̀? Ẹ̀yin bá àpìtàn àwa ọmọ tán o. Díẹ̀ la kà nínú Fágúnwà àti JF Ọdúnjọ táwa kà tiwa. Àwa ò kàwé lọ ìtàn àṣẹ history lọ títí. Ṣùgbọ́n ẹ̀yin náà mọ̀ yìí pé ẹgbẹ́ èṣù kọ́ nìyẹn láàrin Olúwo àti Ọ̀ọ̀nìrìṣà. Kólúwo tó máa sọ gbogbo nǹkan tó ń sọ, ibẹ̀ yẹn kọ́ mò ń lọ lónìí. Ibi tí mò ń sọ tí mò ń lọ gangan ni lórí ọ̀rọ̀ Aláàfin tìlú Ọ̀yọ́ àti Ọọ̀ni of Ifẹ̀. Ṣé mo wá gbé tolúwo wọ̀ kẹ́ ẹ lè bá a mọ irú èèyàn tí Ọọ̀ni jẹ́? Ẹ wá já máa bá a bọ̀ wẹ́rẹ́dìwẹ́rẹ́ báyìí. Ó tún kún fídíò míì tí mò ń gbé bọ̀ o. Àmọ́ kí n tó gbé fídíò yìí hàn yín, eléyìí ló máa fi hàn yín pé tó
bí Ọ̀ọ̀nìrìṣà bó ṣe lọ bá kábíyèsí tó gbéṣẹ̀ Aláàfin Ọ̀yọ́ àná ọba Adéyẹmí Aláàfin tìlú Ọ̀yọ́ ikú bàbá yèyé aláṣẹ ìkejì òrìṣà. Ọmọ kútíkù ò gbọ́dọ̀ pa ọmọ ọ̀ràn táwọn ò gbọ́dọ̀ gbèdè ọmọ òfò ọmọ àdánù àmọ́ ń gbà kúdé ikú pa bàbá tọ bóríkì tí wọ́n ti lọ nìyẹn. Kí ló ṣẹlẹ̀ láàfin Aláàfin tìlú Ọ̀yọ́ ìyẹn ọba tó gbéṣẹ̀ ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀, ọba Adéyẹmí àti Ọ̀ọ̀nìrìṣà tuntun yìí tí ṣe ọba Ògúnwùsì Adéyẹyè ẹni ìtàn jìgbìnì bí àtẹ ìpín. Kí ló ṣẹlẹ̀? Ẹ wò ó fídíò ẹ̀ rí, bẹ́ẹ̀ bá ti wò tán mo wá ń padà bọ̀ ká wá tún sọ̀rọ̀ ká tó tẹ̀síwájú. Òun rèé, ẹ bá ń fohùn sí nínú ilé. Would it be wrong for me to believe that what you just said is what prompted your visit, your recent visit to the Aláàfin of Ọ̀yọ́, which has been termed historic, seeing that this hadn't happened in several decades? Yeah, because it's a sensitive issue. Honestly, in fairness, I'm just a very objective person. I am a student of history. I love history so much. That has actually helped me. They don't used to see Ooni of Ife. In the first time people will see Ooni of Ife was in 1903, when Ooni left the palace and the entire Yoruba kings had to give him that respect, and they all left their palaces. They left, actually to be specific, February 28, 1903. There's a gazette to that effect. They had to call on Ooni that, look, there is a problem between the Remos and the Ijebus, the Elekbes and the Akaribu. They were fighting, killing themselves, that you, as the spiritual head, you need to come. But who are the people that are at the forefront? Aláàfin, a warrior, never lost a war. That's Oromiyan. We all know the story. So we all must come together. It's like saying in the history of Yoruba, you are not going to talk about the Ijebus, come on, or you are not going to talk about the Egbas or the Ekitis. They all played pivotal role one way or the other. So it's very important to give honor to whom honor is due. So that's what I'm doing. They have more experience than I even do because they've been there long before me. So I have so much to learn from them. Ẹ ti rí, mo sọ ṣáájú wípé ọba tá à ń pè ní ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá à ń sọ̀rọ̀ yìí, ó jẹ́ ọba kan tó ní ìwà ìrẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí àwọn àhesọ tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ kó tó di kó gorí àtẹ. Aláàfin àti ọba tó gbéṣẹ̀ ó ṣe ló dàbí eku àtológbò nínú ilé. Ṣùgbọ́n ẹ̀yin Yorùbá ẹ bọ̀ ń gbà mí ẹ ní òwú tí ìyá bá gbọ̀n lọ́mọ wọn. Ọ̀ọ̀nìrìṣà ọ̀wọ́n òwú tí wọ́n gbọ̀n lẹ̀ bó ṣe ń gorí àlééfà tó ń gorí ìtẹ́ àwọn baba ńlá rẹ̀, bẹ́ẹ̀ ló ń tẹ̀síwájú láti lọ kàn sí kábíyèsí yìí. Kí nìdí? Pọ̀pọ̀lọpọ̀ bá fẹ́ sọ pé kí lọ́kàn ẹ̀yin olùpìtàn tẹ́ ń fìtàn dájà lẹ̀ ẹnì kí ló dé? Ṣé wọ́n ṣẹgbẹ́ ara wọn ni? Ṣùgbọ́n torí pé ó níwà rẹ̀lẹ̀ kò jọra ẹ̀ lójú, òun jẹ́ nǹkan kan níwájú Olódùmarè. Ọmọ pé orí lọ́yìn òun àyànmọ́ ni, kì í ṣe mímọ̀ ọ̀ṣẹ́. Ẹ wá wo nǹkan tó ṣẹlẹ̀ láàfin kábíyèsí. Nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ẹ kíyèsí ni, àkíyèsí tẹ́ ẹ bá kíyèsí ńbẹ̀ ẹ máa kọ sí comment section. Ẹ wo bí bàbá ṣe dìrọ̀ mọ́ tó fà á mọ́ra, tó fi hàn pé ọmọ òun leléyìí, ó lè jẹ́ ọba Ọọ̀ni, ṣùgbọ́n ọmọ inú òun ni. Mo sì mọ̀ pé kì í ṣe ẹyọkan, kì í ṣe nǹkan méjì ní kábíyèsí tó gbéṣẹ̀ ọba Adéyẹmí ní ó fún Ọọ̀ni àbí ní ó sọ fún ní ọjọ́ náà lọ́hùn. Now
ẹ wá já padà sínú ọ̀rọ̀ tí mò ń sọ lórí ìpàdé wọn. Ọmọ Yorùbá, mo ti ń pa á láriwo, àwọn ẹlòmíì náà ti ń sọ ọ́. Pàápàá àwa tá à ń sọ̀rọ̀, tá à ń pariwo bóyá lórí rédíò àbí lórí eléyìí, mo fẹ́ rọ̀ wá, mo fẹ́ bẹ̀ wá. Àkókò yìí ṣàkókò ìjà, kìí ṣàkókò tẹ́ máa ṣètò, tẹ́ máa bu petrol sínú iná pé kó máa jó làbùlàbù kíjà lè máa wá. Àyàfi tẹ́ ẹ bá ti gbowó lọ́wọ́ Fúlàní lókun, wípé ká má bàa bọ́ lóko ẹrú, ẹ jẹ́ máa dájà lẹ̀ láàrin àwọn ọba. Ìjà ò sí mọ́ o, ìjà ti parí. Orin Sunny Adé kan ló kọ, ó ní bàbá Arẹ́dọ̀tí ká wọlé, ẹ ṣe wọn padà o, ìjà máa ti tán o. Kò síjà mọ́, kò sì síjà láàrin wọn nígbà kankan tẹ́lẹ̀. Protocols táwọn olóyìnbó ń pè ní protocol, ìyẹn ní ìlànà ní kálukú wọn tẹ̀lé. Àmọ́ ẹni tá a bá bí ire kò ní ṣàlàyé hùwà bí ẹni àbí ire. Ẹni tá a kọ́ nílé ọgbọ́n tó gbọ́n kò ní ṣàlàyé hùwà bí ẹni tó gbọ́n. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn kábíyèsí méjèèjì yìí, Ọ̀ọ̀nìrìṣà o, Aláàfin Ọ̀yọ́ o, a bí wọn léèrè, wọn tó túnra wọn bí. Ọ̀jọ̀gbọ́n làwọn méjèèjì, onímọ̀ ìjìnlẹ̀ sì ni wọ́n sì jẹ́ ọ̀làjú. Kí wá ní tiyín? Ẹ ṣe dákẹ́ nípa ìtàn tó ti lọ, tí wọ́n ti fàwé ẹ̀yà kúrò nínú kọ̀ríkúlọ̀mù sùkúù torí wọ́n mọ̀ pé ń dìjà alẹ̀. Nígbà tẹ́yin ọmọ Ọ̀fẹ̀ tẹ́yin gbé tiyín tẹ́ gbé lẹ́gbẹ̀ẹ́, ṣé ẹ ní káwọn ará Ọ̀yọ́ dákẹ́ ni? Ọ̀yọ́ náà ò ní gbà á. Bẹ́ẹ̀ bá mú ti Ìbàdàn mọ́, ẹ ti ẹ̀ wá yí gbogbo ẹ̀ lójú pọ̀. Ó lè dọ̀là náà ní ìsìn kọ́ kí Ìbàdàn náà ní òun ìṣẹ́gbẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta, àtọ̀yọ́ o, àtọ̀ Aláàfin o, kí lẹ fẹ́ ṣe sí i? Bálátẹ́ bá dìde lọ́la tó bá ní kò rí bẹ́ẹ̀ mọ́, pé òun ju gbogbo yín, kálukú máa, ẹni bá fẹ́ joyè kóyè, ìtànkítàn nírú wọn máa ń pa. Ṣe bí àwọn tèkó ló wà mẹ́ẹ̀, ara wo lẹ rí dá sọ̀rọ̀ wọn tí wọ́n náwọn ìṣara Yorùbá? Ọba ìlú ló sàsọ, kì í ṣèjòyè, bẹ́ẹ̀ kì í ṣọmọ ìlú. Kókó méjì tí mo sọ̀rọ̀ nípa ẹ̀, tí mo ní mo fẹ́ kẹ́ gbogbo èèyàn tó yẹ kẹ́ dìmú nígbà wáṣẹ̀, èmi rò pé kókó àkọ́kọ́ rèé. Táwọn bàbá wa bá fẹ́ sọ̀rọ̀, ẹ dákun, ṣe bí ilẹ̀ wa Yorùbá là ń sọ. Prógráàmù àbẹ́tò wo ló yẹ kí àwọn ọba ilẹ̀ Yorùbá máa ṣe, kọjá òyìnbó ni wọ́n máa sọ? ẹ ṣì yẹn lé ní. Ibi tí mo wò pé ó yẹ kẹ́ ẹ pé àwọn kábíyèsí wa sí rèé, pé ọba Àwàdé Abímbọ́lá, Aláàfin tìlú Ọ̀yọ́, ọba Adéyẹyè Ògúnwùsì Ẹnìtàn, Ọ̀jájá the second. Ẹ wá wo nọ́mbà àwọn méjèèjì, Ọwọ́adé the first, Ọ̀jájá the second. Wọ́n combination. Bẹ́ẹ̀ ni ẹni orí dá làwọn méjèèjì. Ibi tí mo rò pé yẹ kẹ́yìn ọmọ Yorùbá ó pè wọ́n sí rèé, wípé ẹ̀yin kábíyèsí yìí, ẹ̀ ń ṣe correlation, ẹ̀ ń ṣe birthday, òyìnbó ni wọ́n ń sọ fúru láàfin. Bẹ́ẹ̀ tẹ́ bá délé Haúsá, tí sọ̀tánì àbí ẹ̀mí àbá ń ṣèpàdé, èdè ìlú wọn náà máa sọ. Bí gọ́vnà bá dé, èdè ìlú wọn ni. Ohun tó lè mú kí wọ́n má sọ èdè ìlú wọn ni pé bóyá pírẹsidẹ́ǹtì tí wọ́n rí pé Yorùbá ni kò gbédè àwọn. Ṣùgbọ́n ohun tó pọ̀ jù òun lèdè tiwọn, wọn ò ní mẹ́nuba Yorùbá, bẹ́ẹ̀ wọn ò ní sọ pidgin. Ẹ wá padà lọ sílẹ̀ Ìgbò, bí àwọn Eze bá ń ṣèpàdé pẹ̀lú àwọn èèyàn wọn, èdè wọn ni wọ́n ń sọ. Ṣùgbọ́n nínú ìran Yorùbá, Ìgbò ni wọ́n ní ìṣe clinical language, official language.
official language. Kí ló dé tí Amẹ́ríkà ò máa sọ French àbí tí French ò máa sọ English? Àwọn náà sáà ń kọ́ ọmọ wọn ní English torí French lè dé wọn. They play. Ẹ ṣèyún lé ní. Ẹlẹ́ẹ̀kejì, òun ni ìkíni àwọn kábíyèsí. Nígbà wo ló di pé kábíyèsí ń bọra wọn lọ́wọ́? Ṣe bí ìrùkẹ̀ báyìí lọba fi kíyàn. Ìrùkẹ̀ náà fi sọ pé adé orí la fi mọba, èjìgbà àlẹ̀kẹ̀ la fi ń wọ àwọn òjòyè. Wọn á ní kábíyèsí kẹ́ ẹ gbó kẹ́ ẹ pẹ́ kẹ́ ẹ tọ́, kíkú ọmọ polórí láàfin kẹ́sìn ọba ó jẹ kó kẹ́ ìrùkẹ̀rẹ̀ yín kó dókínni kó dàbẹ́rẹ́ kó dókínni, torí ìrùkẹ̀rẹ̀ náà fi ń pàṣẹ òun náà fi ń kíni. Ó ṣe di pé à ń bọ́ra ẹni lọ́wọ́ ọ̀làjú. Òun tèmi rò pé ó yẹ kẹ́yìn tẹ́ ẹ pera yín, àwa tá a pera wa, àwa kéré láàrin yín, kẹ́ ẹ ṣàkíyèsí láàrin àwọn kábíyèsí yìí rèé. Kẹ́ ẹ wá fi olúborí ẹ̀, kẹ́ ẹ fi dé e ládé. Òun lòmìnira Yorùbá. Pé ẹ wo kábíyèsí tá à ń sọ̀rọ̀ ẹ̀ yìí, ọba Adéyẹyè Ògúnwùsì ẹ̀, Ọọ̀ni tìlú Ifẹ̀ àti ọba Bímbọ́lá Òwádé, Aláàfin tìlú Ọ̀yọ́. Kẹ́ ẹ pé àwọn méjèèjì yìí pọ̀ lásán gẹ́gẹ́ bí ọba méjì láàrin rẹ̀ Yorùbá. Kólúkúlùkù pé àwọn tó wà ń tẹ́rìsì rẹ̀ kí wọ́n wá pàdé pọ̀ sójú kan náà sílùú Ìbàdàn, kí wọ́n wá jókòó fún òmìnira Yorùbá. Ó dá mi lójú pé láàrin 48 hours a máa bọ́ lóko ẹrú yìí. Ṣùgbọ́n àríwé Ọọ̀ni lójú Aláàfin lọ, Aláàfin lójú Ọọ̀ni. Ọ̀rọ̀ yìí dàbí ọ̀rọ̀ Saheed Òṣùpá àti Pàṣọ. Nígbà wọn bá ń jà, èèyàn máa lọ ra késẹ́ẹ̀tì, àwọn àti àbáyà wọn ò ní jà parí. Aláàfin Ọ̀yọ́ kò bá Ọọ̀ni rìṣà jà. Ọọ̀ni of Ifẹ̀ mú tẹ̀ jẹ́rìí, ọba Adéyẹyè Ògúnwùsì Ọ̀jájá the second kò bá Aláàfin tìlú Ọ̀yọ́ jà. Ọba tẹ́lẹ̀ lè sọ pé ó lè máa bá gbogbo wọn jà, òun lẹ́míà tó wà láàrin wọn. Ẹ̀míà gbogbo kan tí wọn lọ yàtọ̀. Máa fi fídíò kan hàn yín kí n tó máa lọ lórí ọ̀rọ̀ ẹ̀míà. Ẹ̀míà títí ẹ̀ lọ yàtọ̀, òun nìkan ni. Ṣùgbọ́n tá a bá ń sọ̀rọ̀ àwọn yòókù, kò sí èyí tó ń bára wọn jà. Ẹ má wulẹ̀ já máa tanná sí ohun tí ò tó jà, ẹ má já máa sọ́ dìjà ìran Yorùbá. Lákòókò tá a tiẹ̀ wà yìí ní gángan to go, gángan tó ká sọ fún ìjọba Nàìjíríà pé tó ṣe ẹlẹ́ẹ̀gbọ́ tẹ́lẹ̀ ni, ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ báyìí. Òun rèé, ká ti sọ ń kọ̀rọ̀, a pè yín sí bàbá ẹlẹ́ẹ̀gbọ́, ẹ kúkú já bọ́ sí gbangba wálíà. Táwọn yẹ káwọn ọba wa ó ṣíwájú. Nígbà tí ẹ̀yin ọmọ Ifẹ̀ tẹ́yin bá ń sọ̀rọ̀ nípa ti Ifẹ̀, tẹ́ dúró ti kábíyèsí Ọ̀jájá, good, ọ̀dà bẹ́ẹ̀. Táwọn tààrà Ọ̀yọ́ tán dúró tiwọn, ó dá mi lójú pé àfọmọ́ àlè Ìbàdàn ní òní dúró ti kábíyèsí ọba Ọlákùnlẹ́yìn Olúbàdàn tìlú Ìbàdàn. Akíkanjú bàbá yẹn. Ìbádá tó kí bàbá yìí ti jọba láti gbà wọ́n wà léwu. Alákẹ́tìlú Ẹ̀gbá, àwọn náà dúró wámúwámú ìbárè wà. Àwùjalẹ̀ ti Jẹ̀bú òní dẹ̀yìn. Àwọn ilé kò fi tẹ̀ fi gbogbo ara ṣe tìyín tẹ́lẹ̀. Àwọn náà dúró títí wọn. Aládó dúró pẹ̀lú Adó, Alákùrẹ́ àti gbogbo ìlú ọba dúró tira àwọn ọba wọn. Ṣé ìpínyà òde ṣọwọ́ owó ọ̀tá ọ̀tẹ̀ wá? Àní ẹja tọ̀ sójú kan náà, kó ṣomi ṣùrù, kó rúpọ̀. Ẹnìkan sọ pé àwa bẹ̀rẹ̀ sí ní lọ kú tàn. Ẹ gbọ́ nǹkan tí kábíyèsí fúnra rẹ̀ ọba Adéyẹyè Ògúnwùsì sọ. Ẹ̀yin bá a pìtàn, ẹ ṣọ́ra yín. Àsìkò ìjà èèyàn kì í pìtàn.
bẹ́ẹ̀ bá bẹ̀rẹ̀ sí ní pìtàn nǹkan máa dàrú ni wọ́n fi fi léyìí kólẹ̀ bẹ́ẹ̀ sì máa wo fídíò Emir. tó ẹ̀yin yẹn wa ẹ rí Emir ilẹ̀ Yorùbá lẹ̀ ń wò yìí, Emir Fúlàní tí wọ́n ní ilẹ̀ Yorùbá, ìyẹn ni ọba Olúwo ti Lúwo. ṣe bẹ́ẹ̀ náà rojú kábíyèsí, ṣé bí àwọn ọba ilẹ̀ Yorùbá ṣe ń múra rèé. Ó dọwọ́ wa, ó dọwọ́ Ọlọ́run, ó dọwọ́ àwọn gbarumọlẹ̀, ó dọwọ́ àwọn onílẹ̀. kábíyèsí lẹ̀ rí wòye o níbi àpèjẹ kan, ṣé bí Ọọ̀ni ṣe ń múra rèé, àbí Aláàfin tìlú Ọ̀yọ́, àbí Aláké, àbí Àwùjalẹ̀. Ọwọ́adé, ọba Ọwọ́adé, ọba Ògúnwùsì, ẹnẹ sùúrù sí i o, kọ́ má fi ìjà bá wọn à ń ṣe ìjẹ o, gbogbo ẹ̀yin ṣètò ẹ fi sùúrù sí i o, ẹ má fi ìjà bá wọn à ń ṣe ìjẹ o, ẹ má fi ìjà bá bí à ń lọ jẹ o, ẹ fi sùúrù sí o. Àwọn mùsùlùmí sọ̀rọ̀ kan wọ́n ní àtẹ̀sùúrù, ẹ ṣe sùúrù o, a tún pàdé. Àwọn kábíyèsí méjèèjì ti pàdé, wọ́n ti ṣèpàdé lórí ìmìnira orílẹ̀-èdè Yorùbá. Kí ni wọ́n sọ? Gbogbo ẹ̀ ló wà lórí òun rèé, ẹ̀ṣọ́ níbẹ̀. A tún pàdé o, ẹ bá mi pín ètò yìí, ẹ ṣé, ó dàbọ̀.